Odòluwòro jìjì wowó. Odòluwòro jìjì wowó. Òkú ajá kìí gbó. Òkú àgbò kìí kàn. Ìbà Elédùmarè ọba ògóògó, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re. Ọba àdùwàpẹ́ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ ṣèrègùn, ọba alọ́kànlá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò, àbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi ọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà. Ìbà àwọn akọni obìnrin, àwọn akáṣọlérí mọ́rẹ̀rù obìnrin bàmbàm tán yanyan. Àwọn ajẹrun òró, ajẹdùn yẹn mọ́bì, àtọ̀rọ̀ òró tẹ̀ fún ọ̀gálantá. Ìbà yín o, arógbá aṣọ mọ́balẹ̀. Láàlú ògiri òkò dọwọ́ rẹ̀. Òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún. Ọba ń dá sọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ lẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀. Ó ní mi sunmi láàárọ̀ yìí sùn fún ẹbọra tí jẹ́ látọ̀ pa láàlú dọ́ rẹ̀ lónìí. Wọ́n jẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú, wọ́n jẹ́ arógun èdè àìyedè. Yóò ti rí nu. Aṣẹ́lẹ̀ ó dọwọ́ rẹ̀ lẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrẹ alápòkà. Tọ́badáyé ń pè lọ alápòrí. Ilẹ̀ o apè ọ́ lónìí mọ́jà sí ọtẹ́ o. Mọ́jà tójú lẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹ́. Ẹni táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó mọ̀ dọwọ́ rẹ̀ mọ́jà bárù wọn tò. Ilẹ̀ Yorùbá dọwọ́ yín o, ẹ̀yin tẹ́nilé ayé. Tẹ́ bá wo jọjọ́ bó jọjọ́ ti rí káàkiri tìbútòrò, ẹ̀yin ènìyàn mi, ẹ rí pé fídíò tá a ṣe lánàá ó pakasọ. Ó pakasọ. Ẹ má jẹ́ kí n tàn yín jẹ. Wàhálà sì ń bẹ nípínlẹ̀ Kwara. Wàhálà ńlá. Ó dàbí ọmọ tá a fẹ́ kó rìn ni, ṣùgbọ́n tẹ́sẹ̀ rẹ̀ ti lọ́. A fẹ́ fa ọmọ ní tẹ̀ǹtẹ̀ kó lè rìn. Ṣùgbọ́n ẹsẹ̀ tí ó fi lélẹ̀ tí ó fi rìn ẹsẹ̀ yẹn ti wá lọ́. Ó ti lọ́ sódì. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ rẹ̀ gba ká kọ́kọ́ gbé lọ sí sọ́jírì náà ká lọ tọ́jú ẹ̀ kó tó di pé ẹ̀ máa fà á ń tẹ̀ǹtẹ̀ torí pé kò síbẹ̀ sí fẹ́ fà á tí ó rìn. Àfitẹ́ bá pa á. Toró ti mú ayé láti ìrìn àjò rẹ̀ láti ilẹ̀ ló ti mú ìrìn àjò arọ wá sílé ayé. Ṣé ẹ sì mọ̀ pa arọ kì í rìn? Ṣé Yorùbá tí mò ń sọ tí mò ń lọ́ mọ́ra wọn yìí tó yé yín dáadáa? Arọ ìrìn. Ọmọ kékeré ni ó yẹ kó rìn àwa fà á ń tẹ̀ǹtẹ̀ kó lè bá rìn. Àwa ti kọ́ wà pé kò fẹsẹ̀ yẹn lélẹ̀. Àwa ti kọ́ wà pé ẹsẹ̀ ta rò pé yóò fi lélẹ̀ yẹn ẹsẹ̀ yẹn ti rọ. Arọ yìí sì rìn. So tá a bá wá ṣe ìrìn àjò ńlá ni láti mójútó ẹsẹ̀ yẹn kó lè bá rìn. Ìdí nìyẹn tí mo fi wo ọ̀rọ̀ ojú tí mo fi wo ọ̀rọ̀ Ìlọrin nu. Àdánwò tó bá ìlú Ìlọrin ó ju àdánwò tí ń ṣẹlẹ̀ sílùú Nàìjíríà lọ. Mo ti ṣe kéèsì lórí Ìlọrin rí dáadáa láìmọye ìgbà. Ìlọrin ó máa pera wọn ní Fúlàní. Àwọn Fúlàní lábẹ́nu gan ìlú yẹn tí wọ́n máa sọ̀rọ̀ fátáfátáfátán. Ṣùgbọ́n kinní kan bẹ tó pamọ́ nínú ìrìn àjò Ìlọrin táwọn ará Ìlọrin ò mọ̀. Mo máa ń dárúkọ akọni kan nígboro ìlú Ìbàdàn. À ń pè wọ́n ní fámílì àwọn Olúyẹdún. Baálẹ̀ Ìbàdàn kejì ó ló jẹ lẹ́yìn Mọ́yè Òkùnadé ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀. Lẹ́yìn ìgbà tí Lágelú ti tẹ̀lú Ìbàdàn, tásìkò Lágelú ti lọ, Ìbàdàn tòní tá a wà nù rẹ̀. Àwọn tó tẹ̀ dúró ara wọn ni Mọ́yè Òkùnadé wà. Òun ní ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ ṣe baálẹ̀ nílùú Ìbàdàn tòní. Baálẹ̀ kejì ni Olúyẹdún. Olúyẹdún yìí òun ni àkọ́bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Ṣùgbọ́n ìlú Ìbàdàn ló wà làwọn aràn yẹn wà tiwọn. Àwọn ò sí nílọrin nígbà tí wàhálà tó gun jà bàbá wọn lòún sá. Àsálà tó sá ìlú Ìbàdàn ló sá wá. Ibẹ̀ lẹ́mí tí ẹ ti bọ́ lọ́wọ́ àwọn rádaràda wọn. Ṣùgbọ́n àná máa lọ dí àpẹ́ lọ bá wọn kójọ tá bá ní nǹkan tá fẹ́ ṣe ń bẹ̀. Wọ́n ṣe papọ̀ pẹ̀lú ìdílé Àfọ̀njá dọ́ládọ́lá. Òun náà sì làkọ́bí Àfọ̀njá. Inú mi dùn torí ẹ̀ lọ́kàn mi ṣe balẹ̀ pé Ìlọrin sẹ́ẹ̀ yóò bọ́ lọ́wọ́ Gàmbàrí àtàn Fúlàní dandan ni.
kò tí ì yẹ́yìn bí Elédùmarè ṣe ṣètò yẹn ẹ̀ bá ara yákìlá lọ́bẹ̀ owó bá yákìlá tẹ́ bá rán lọ́bẹ̀ bẹ́ẹ̀ sá tí a kò lè ràn wọ́n àṣírí rẹ̀ gbọ́ lẹ́nu mi lónìí. Ntẹ́mi ó sọ tó jẹ́ kókó inú ìwé ìròyìn tòní ni pé mo rí pé man tó jáde tó pera rẹ̀ ní US mọ̀ àbí nǹkan ògbólógbò Fúlàní ni àwọn ni ò fẹ́ kí ìlú Ìlọrin ó tò inú mi sì dùn pé ojú gbogbo ayé ti rí kì í ṣàwa nìkan la rí àwọn ni wọ́n ń dúró pé sẹ́ẹ̀ ìlú Ìlọrin ìṣe àwọn oníjó tò ṣùgbọ́n Ìlọrin ó tò àṣírí ilẹ̀ ẹgbẹ́ lẹ́nu tèmi lónìí ìlú Ìlọrin tẹ̀ ń wò yóò tò tí ó sì nítumọ̀ níbo ni Fúlàní wà tán ti jọ lórí tibẹ̀ tò tẹ́ ẹ rí ilé Haúsá ṣé Sókótó tò sójọ ìlú ṣé Kánò tò sójọ ìlú ṣé Bauchi ló tò ní àbí Zamfara gbogbo bí táwọn àrùn yìí ti ṣe mẹ́ẹ̀ká kiri bo ló tò ń bẹ̀ tó nítumọ̀ téèyàn máa fi gbàdúrà pé Ọlọ́run dáyé mi lórí bí ìlú ìṣerí. Àwọn ìlú tó nítumọ̀ ní Kwara náà làwọn Ọ̀fà tán Yorùbá ń kọ̀ǹtró ganmọ́ ẹ lọ àbò tó ọjà àwọn ibi tó lálàáfíà náà nu máa bọ̀ wá sọ́nà Gómìnà ń bí Amọ́yọ̀ wá sọ́nà Òkè ń bí àmì tó lálàáfíà náà nu nílọrin ní Kwara àwọn ìlú ogun Fúlàní wá ń jà lójoojúmọ́ àwọn ń pariwo síta wọ́n wá gbé olóyè Sunday dìde pé kó wá rescue wọn ń bẹ̀ àwọn ọmọ ìyá tiwa tó wà ń bẹ̀ tí Fúlàní ń pa lójoojúmọ́ ẹgbẹ́ lónìí US máa mú lọ kóòtù pé Fúlàní ń ja ilẹ̀ Kwara South lógún US máa mú jáde o ṣùgbọ́n òun mọ kóòtù lọ láti lọ stop olóyè Sunday Igboho ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn ará Ìlọrin ó fura sí ni wípé ibi títí ń jẹ ń tiẹ̀ nìyẹn iṣẹ́ òòjọ́ rẹ̀ ní í ṣe iṣẹ́ òòjọ́ tiẹ̀ iṣẹ́ òòjọ́ US máa mú ní í ṣe tẹ́yìn ará Ìlọrin máa ń wò ó bí wà tí ń ṣiṣẹ́ fún yín kò ṣiṣẹ́ fún yín o iṣẹ́ òòjọ́ rẹ̀ ní í ṣe kó máa rẹ́jọ́ tí wọ́n mú lọ kóòtù tí wọ́n máa gbowó lọ́wọ́ yín ní tí òun ṣe ń tiẹ̀ nu àbáwí bẹ́ẹ̀ yẹn Ìlọrin ni ẹ fúnra yín ní brain ẹ fúnra yín brain kì í ṣe Fúlàní nìkan làáfà nílọrin o àáfà Yorùbá ń bẹ ńlọrin àáfà Tápà ń bẹ àáfà Haúsá ń bẹ ó sọ jẹ́ títí yín nìkan ní yọyẹ ó sọ ibi tẹ́yìn bá ti wà ibẹ̀ yìí tó ìdí nìyẹn tí gbogbo èèyàn fi ń pariwo yín ṣé àwa nìkan là ń pariwo yín ni ẹ lọlẹ̀ Haúsá náà bá ṣe ń pariwo yín lọ́nà náà nù every corner tíjọ́ ṣe bá sọ tí bẹ́ẹ̀ ni ó bá sọ Kánò gan ti ń pariwo àwọn Haúsá Kánò gbogbo wọn ti ń pariwo tó èdè Sókótó pé Fúlàní ń ba ayé àwọn jẹ́ sórúkọ rẹ̀ wálẹ̀ ń jẹ́ ni inú ọkàn yín sì balẹ̀ lé orúkọ yẹn mo sọ fún yín dáadáa láìmọye ìgbà kò sí nǹkan tó dùn bí àlàáfíà àdúgbò kan bẹ mi ìmọ̀lú tàti ẹ̀ tí máa rádúgbò yẹn gbà pàǹpà àdúgbò yẹn ní kíní tálàáfíà ó dà pé Òṣogbo ló wà kíní tálàáfíà kò sí tó tálàáfíà láyé ṣùgbọ́n yìí ti yan ìfẹ́ ìran yìí fálàáfíà everybody sì mà ìran yìí kò wá àlàáfíà rí ẹ wá mú àwọn ẹni lẹ́ni ẹ wá sọ wọ́n sínú ìparí kéke ẹ ń yọ ayé wọn lẹ́nu ẹ sì fẹ́ ká gbà wípé èèyàn níyìn pẹ́ ìṣe ẹranko ẹ fẹ́ ká gbà pé èèyàn ní pẹ́ ìṣe ẹranko wọ́n wá gbé èèyàn wá pé olóyè Sunday Igboho wá rescue àwọn èèyàn tó bá tiẹ̀ kó bí kọ́ sí báyìí pẹ̀lú bó ṣe ń rìnrìn àjò wọn kiri ìwọ tún wá jáde ẹ lọ bá ọba Ìlọrin ẹ bá sọ̀rọ̀ àwa ò fọwọ́ sí kó lóyè Sunday wá torí divisionist ni níbo ló jẹ́ divisionist níbo lóyè Sunday ti jẹ́ divisionist torí pé ó ń jà fún ẹ̀tọ́ àwọn èèyàn rẹ̀ lẹ́sọ̀ di divisionist nítorí pé ẹ̀yin wà níbi àìdá àníyàn yín ò dáa èrò yín sọmọlàkejì kò dáa bí káwọn èèyàn kú kí dúkìá àwọn ó di tètè yín òun lè ro ọkàn yín yóò bọ́ lọ́wọ́ yín jọ́kànsẹ̀ ẹ lọ́kọ̀ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí yóò bọ́
àfàyàfi tó bá jẹ́ pé lódodo ẹ̀kí ibi ò lè mọ́ sọ̀rọ̀ òdodo tó bá jẹ́ pé lóòótọ́ àtòdì ọ̀run lọ́nà ti yàn bẹ́ẹ̀ ni òfin ní bọ́ tí ì ṣe pé sarúmọjẹ tí òfin ní bọ́ nù ṣùgbọ́n tó bá jẹ́ pé arúmọjẹ lẹ́sẹ̀ tó bá jẹ́ pé ògbìlẹ̀gbìdá níyìn ìka níyìn tó jẹ́ pé ìka ọ̀bàyéjẹ́ níyìn ni ó bọ̀ àṣìlẹ̀gbẹ́lẹ́nu mi lé nìyí tí àníyàn rẹ̀ ò bá síbẹ̀ yóò bọ̀ ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lé nìí. Ẹ mọ́ wá gbọ́ nǹkan tọmọkùnrin yìí sọ. akójúmọ́ mọ́ ẹ jẹ́ bá mi share fídíò yìí. Lákọ̀ọ́kọ́ náà mo kí àwọn bàbá wa Ìbọ̀lọ́, àwọn bàbá wa Èkìtì, àwọn bàbá wa Ìgbómìnà bí àparapọ̀ wọn bó ṣe condemn nǹkan tí Barrister US Imam tí wọ́n sọ, nítorí pé àwa ti ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bàbá wa báyìí. Ẹ jọ̀ọ́ a ṣe ń retí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti condemn act yẹn, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ jọ̀ọ́ ẹ sáré bá mi wo fídíò bàbá wa Sheikh Labib Lagbaji táwọn náà jẹ́ Ìlọrin. Ẹ jẹ́ ká wo fídíò wọn ká gbọ́ nǹkan tí Sheikh Labib sọ. Ojú oró ń bẹ lójú ọ̀nà o, àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn àwọn à ń tòsí o, ẹni tí wọ́n gbé ló họ o, àwọn bíbù yẹn wọn ò sá fún anybody, wọ́n dúró náà ní síbi tó wà pé tó bá bí ire ẹ máa bọ̀. Iná ni wọ́n ń sẹ́mi lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn tán tún ní kó má lọ, wọ́n fẹ́ máa sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. èyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání ẹ tún criticize ẹ, ẹ̀yin ò lè lọ ẹ tún criticize ẹ fẹ́ gbọ́lá fún Ògún, kò sẹ́ni tí ó mọ̀ pé Ọlọ́run dógùn lọ, pé kálukú ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀. níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé n tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tí wọ́n ti lè fi kọ́ńkà kan tẹ́yọ̀ fi ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀. Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó lọ kó wọn wá ọba lè máa náà lẹ́yìn gan pé àfẹ́yìn náà gbẹ̀yìn sára ìgbà o ọ̀tọ̀là Al-Kùránì Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní à ń kà á ní in tó sọ fún wa ní in fún wa ń làbárí ànábì àtàwọn tó ti lọ ṣáájú rẹ̀ ní yóò dẹ̀ ń fún wa lófin bẹ́ẹ̀ pé ẹ kírun ọ̀rọ̀ Ọlọ́run ní wọn ò ní à ń lọ fi ja ogun ìtọ́lọ́run ní à ń palẹ̀ mọ́ fógun ìdáhàn náà bí ìdà bí ọ̀fà ni kìí ṣe àsìkò yìí mọ́ bọ́ǹbù sínú Kùránì o ìdí wọn fi ṣe ti bọ́ǹbù dàsìkò yà fẹ́ rí ni gbáwù kó tó dún o ti lọ tẹ́mi bá rí èmi ó gbà o ẹ sọ fún wọn ẹ má criticize Sunday Igboho mọ́. Sheikh Labib á dára fún yín, Sheikh Labib á dára fún yín, ọkàn yín á balẹ̀. Honestly mi ò ní much láti sọ mọ́, kò sí kankan tó wà nílẹ̀ yìí, nǹkan tí Barrister US Imam tán fà ọ̀rọ̀ divisionist kankan ò sí ń bẹ̀, ọ̀rọ̀ pé Yorùbá nation kan pé wọ́n fẹ́ kí country pín kankan ò sí ń bẹ̀, bí kò ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni gaskiya. Ọ̀rọ̀ ìjà tó ti wà láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí tán dẹ̀ máa ń lọ sí kóòtù lójoojúmọ́ ẹ rí, torí ẹ̀ náà ni gbogbo àwọn Tani Olohun oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe to understand. Barrister US Imam ẹ̀yin náà sọ́wọ́ ni and inú wa dùn wípé ẹ ní láti pé ẹgbẹnusọ fún Ìlọrin, so inú wa dùn nítorí ẹ̀ ọtí kọ́ tẹ́ ṣe yẹn ẹ torí interest ẹ̀yin ní àbí torí ìjà tó wà láàrin àwọn èèyàn yẹn láàrin ẹ̀yin àtàwọn kan ẹ torí ẹ kí ẹ pẹ̀lú life tó ti lost ní Kwara South, life tó ti lost ní North, ṣe understand ẹ kí ẹ rárá eléyìí tó ń túmọ̀ sí wípé bí wàá pé yàn wà selfish pé kí ló kàn yín ẹni àmọ̀rí ò bá kú wọn lè fi ọ̀rọ̀ títí wá ṣe ní Kwara South, but àwa mọ̀ pé irú ẹ̀kan has come to stay. Ọlọ́run adé gbà fún wa láṣẹ Ọlọ́run, a máa borí ogun yìí bó dẹ̀ yẹ pé ẹ̀ bá wa mú any alternative any means ẹ̀ mú wá fún wa, àwa náà la tún sáré, àwa là ń sáré fúnra wa bí ìlú wa ò ṣe ní dahoro bí nǹkan ò ṣe ní dàrú fún wa. ẹ jẹ́ ká fọ tẹ́lẹ̀ tẹ́ bá dénú ìlú wa yẹn, tẹ́ bá dé gbogbo Kwara South yẹn, ẹ lọ wo nǹkan bí nǹkan ṣe rí, ìgbádùn mélòó là ń jẹ, ẹ lọ wo ojú ọ̀nà wa wò. Ìlú míì ti wà tó yẹ pé kò ní ná more than 10 years, ìlú míì wà kò ní ná more than 5 years. Ẹ lọ wo àwọn secondary school, ẹ lọ wo àwọn primary school, ọ̀pọ̀lọpọ̀ ti wú koríko, ọ̀pọ̀lọpọ̀ kò ní window, kò ní chair. Mélòó la fẹ́ kà nínú àìsàn, nínú nǹkan tó ń ṣe wá tó ń bà wá yìí nínú jẹ́ tá àti ìmọ̀nà àbáyọ. Eléyìí tó wá yẹ kó jẹ́ number 1
kó má tiẹ̀ sí wàhálà lórí ẹ̀ ó ní ìfọ̀kànbalẹ̀ kó tún wá sí ó ní ààbò kó tún wá sábò. Barrister US Imam níta ṣe yẹn ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ ara yín lẹ sọ àtàwọn heritage tí ó ti yé yín ẹ̀ sọ̀rọ̀ Ìlọrin ẹ̀ sọ̀rọ̀ gọ́vnà Abdulrahman Abdulrazak olóyè Sunday Igboho àti federal ni ẹ̀yin èèyàn wa ẹ wo distraction lásán ni ẹ jọ̀ọ́ mo rí i pé àwọn kan ti forúkọ kalẹ̀ pẹ̀lú irú ẹkùn ẹ wo don't stop ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run reach out to King Oba Show reach out to me ṣe ti gbọ́ registration yẹn ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run wà pẹ̀lú wa I still remain your son Ayọ̀mídé King Oba Show one love oníbàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kálàáfíà kó jọba nípínlẹ̀ Kwara gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí Kwara South kó tú tẹ́ fẹ́ kí North kó tú ọkàn yín á balẹ̀ láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run àwa la borí gbogbo ọ̀tá wa eléyìí tó fojú hàn àti tí ò fojú hàn God bless you all. ó sọ̀rọ̀ pé Abibu Lágbàjì àfa Abibu Lágbàjì gan-an náà sọ pé èyí tó bá jẹ́ ká fi kojú nǹkan náà máa fi kó kí ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ kéwú kí sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn èèyàn nùgbó ẹ̀ ń tọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ni sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí àwọn tẹ́pà kúkúrú tẹ́pà kúkú tí wọ́n bá ara àwọn èèyàn pa nùgbó mọ́tà tó gbogbo òlu ṣé kò ní kàn lọ́rin ni kò ní kàn lù lọ́rin ṣé dùnú títí yín ni báwọn èèyàn ti sákò ládùúgbò wọn tí wọ́n kó wá lọ́rin tí wọ́n tún wá dákún tí ń ṣe yín bẹ̀ tí bá ti pa àwọn èèyàn kan kàwé kò sí èrò orí gidi nínú orí wọn tí wàhálà bá dé wọ́n ní tára ilé ní bá jẹ kòkòrò kí kòkòrò tá a bá wí fún kòròwòrò rẹ̀ níjà sùn lóru ó ní tẹ́ ń rí tí ìṣẹ̀lẹ̀ yẹn tí wàhálà ọlọ́mọdé kárí láburú kí gbogbo gómìnà ní problem gbólẹ́mọ̀ tí wọ́n kọ́kọ́ sá lọ náà kí wọ́n tó máa sábà sílẹ̀ Yorùbá yòókù kọ́kọ́ sáwà lọ́rin náà tó jẹ́ kápítà wọn wọ́n sì fojú yín rí àgbà náà ọkàn yín ó balẹ̀ àbí ìdí rẹ̀ rèé tá a fi wọ́n sọ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ẹ̀ẹ̀kan dédé kiri ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹ̀ máa sọ̀rọ̀ nígbà tó yá pa nígbà tó pé gbogbo ilé ayé ẹ̀yin lẹ̀ ń bọ́ lọ́n sọ̀rọ̀ lójoojúmọ́ ẹ̀yin àtọ́lọ́hún inú yàrá kan lẹ̀ lójókòó sí. ẹ mọ̀jà sọ tí ò yẹ ká sọ jáde lẹ́nu sí tó burú jù ẹ mọ̀jà sọ ẹ lọ wọ́dùtù sí bí ìlú Ìlọrin ó ṣe nítumọ̀ bí gbogbo agbègbè Kwara tí ogun jà bí ó ṣe nítumọ̀ wọ́n sọ pé àwọn kan bẹ káyà má tẹ́kọ̀ wá mọ́ síbẹ̀ tí wọ́n ìbọn nùgbèkùn kí lẹ ti ṣe sáwọn yẹn ẹ ṣe gbé kéèsì yún lọ kóòtù ẹ̀yin ò wá sí nídìí dáadáa ẹ̀yin Emirates tó kù tẹ̀yìn kó fáwọn pípù yìí lọ sí kóòtù lójoojúmọ́ ẹ kàn waste owó yín ni kò nítumọ̀ ẹ lọ ṣe the needful ẹ wo ọdún tí Ìlọrin ti wà development ti bẹ lẹ́kìtì ti fẹ́ ju ti Ìlọrin lọ development ti bẹ lọ́ṣogbo ju ti Ìlọrin lọ ẹ mọ́dún tí Ìlọrin ti wà Ìlọrin ti gbé láti 76 bí 72 dẹ̀ ni ara àwọn fẹ́ ṣe ti Lagos State kankan náà ni gbogbo wọn ẹ wo kò tí Ìlọrin wá wà lónìí ẹ fi compare Èkìtì ẹ fi compare Òṣogbo ẹ fi compare àwọn ìlú yòókù nílẹ̀ Yorùbá ń bí ẹ fi compare adé ń sọ fún yín à ń rí yín bẹ́ẹ̀ bí ìgbésí ayé yín ṣe rí ó là á fi ń pìtì yín pé àwọn ọ̀ràn yìí irúlù dáadáa ẹ lọ wo history wọn nínú gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọn ò ṣe dáadáa ó kàn kówó olú yẹn kàn máa ń kó jẹ ni ṣé bí ìlú ṣe rí ní gbogbo Ìlọrin rí mu tẹ̀lé dákẹ́ wa máa dàjà ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ṣé ẹ kéwú ju Mọ́kà lọ ni ẹ bá wójútùú sí ti ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kókó bẹnu ẹ bá wójútùú sí àwa ò ní rìlíìsì Sunday Igboho fún yín mọ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè bẹ̀bẹ̀ tó àwa ò lè jẹ́ kó lóye wá sí Kwara State mọ́ ṣùgbọ́n lákòókò yìí ẹ wá ojútùú sí ti ń ṣẹlẹ̀ ní Kwara ẹ̀yin ẹ̀ka ẹ jẹ́ kí n gbé woman Yèyé Oge Amáyọ̀yìn jáde. ẹ jọ̀ọ́ ẹ̀yin Emirates ṣe bẹ́yìn lẹ wo èmi yìí dàgbà ẹ bá tẹ̀ wo kíní kan ẹ wo tèmi ẹ yé sọ yìí pé kíní kan kò fi ṣẹlẹ́yàmẹ̀yà ọmọ Fúlàní tó bá fẹ́ ṣe ìrù ẹkùn kán máa bọ̀ kò fi ṣe ẹlẹ́yàmẹ̀yà everybody ló pé àmọ́ wọn ò búra yìí tó wà ń bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wọn bá ajagun yìí kò lóun ó jọba kò ráyè gbogbo tá à ń wí yìí ó kàn dúró fún wọn náà ràn sí wa bíi sábẹ́ ni
ẹ dáhùn torí Ọlọ́run kò sí lóhùn ò wá ọ̀dọ̀ ẹ̀mí àgàn àwọn tó darí rẹ̀ ni wọ́n darí rẹ̀ nọ́mànọ́mà èmi gan sọ pé akílódé tó ń jẹ́ ká ya ilé ẹ̀mí àlọ́ èmi wá rò pé tán bá ti ṣe tán níbẹ̀ yẹn pé torí pé wọ́n ń retí rẹ̀ ńlẹ̀ gbóná bóyá wọn ò lò ń ya àmọ́ àwọn dàrẹ́kítọ̀ ti pọ̀ jù kò jẹ́ kí n lè sọ̀rọ̀ mo fi dákẹ́ ó sì tún rẹ̀ mí lọ́jọ́ yẹn púpọ̀ ó rẹ̀ mí so ẹ dákun torí Ọlọ́run gbogbo abiyamọ Ìlọrin Àfọ̀njá ẹ rántí pẹ́yìn lẹ tó èmi yìí dàgbà ẹ wo orú ìdààmú tọ́tà mi rí kọ́lọ́mọ̀jẹ̀ ń dààmú mọ́ ọkọ kú àbúrò ọkọ kú ọkọ àbúrò tí mo lè sọ wípé ẹ bá àwọn gbóúnjẹ ránṣẹ́ ó kú ọmọ kan bẹ nísìsiyìí tó ṣe wípé oyún ní bẹ nínú rẹ̀ tọkọ rẹ̀ fi kú ó ṣẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí ẹ wo tí gbogbo yìí mọ́ wa lára ẹ wo àwọn tó wà láhàámọ́ ní Káyọ̀mọ́ torí gbogbo ọ̀nà Káyọ̀mọ́ yẹn ní òde o àwọn tí wọ́n ń bẹ láhàámọ́ àwọn 176 wọ́n ń bẹ ń bẹ o gbogbo bẹ ní òde ẹ wá dákun ẹ wo tẹlẹ́dà àwọn yìí náà Ìlọrin ìfẹ́ kọ́mọ tàbùkù yẹn yín lẹ wò mí dàgbà ẹ dákun tó gbogbo ẹ̀yìn Emirate ẹ̀jọ̀ nítorí Ọlọ́run mo fà nábì Muhammadu bẹ̀yìn mo fi yá Rasulullah mo bẹ̀yìn mo fọjọ́ tẹ ẹgbà mi tọ́ mo fi bẹ̀yìn ẹ dákun bẹ́ẹ̀ ṣé wọ́n mi nísìnyí mọ̀ gbóná sọ èdè yín ni mo gbájú tó rẹ́yìn lẹ tọ́ mi Ọlọ́run kan kàkọ́lẹ̀ pé yín padà fẹ́ gbóná ni Ìlọrin mo sì ti fẹ́ gbóná láti pàdé tó fi kó lọlé ẹ wá dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi ṣéwà Álímì mo fi bẹ̀yìn mo fi sàárẹ̀ Álímì bẹ̀yìn mo fi mọ́sálásí dí àpẹ mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìgbómìnà parapọ̀ ìbọ̀lọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Èkìtì Kwara nígbàtẹ́ pàwà nìkan sí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dákun gbẹ̀yìn Ìlọrin mo bẹ̀yìn ni mo wá dúpẹ́ lọ́wọ́ àfáà tèmi àfáà mi tí ò kọ́ máa Shehu Labib Babalágbàjì òdodo ọ̀rọ̀ ń bẹ ní ẹnu rẹ̀ bí àwọn ṣáájú ẹ̀mí rẹ̀ ogun bí ẹ̀mí àwọn ṣáájú Ìṣọ̀lá ò ní kúrú ẹ̀mí ò ní dààmú. mo gbọ́ gbogbo nǹkan tí wọ́n máa ń sọ wọ́n ń bẹ̀bẹ̀ pé kí olóyè Sunday ó padà kí àwọn Ìlọrin ká má bínú ká má ṣe kíní kan èyí tẹ̀ ń bẹ̀ wọ́n ẹ ráàyè ni ẹ ráàyè láti máa bẹ̀ wọ́n. ìmọ̀ dé stage kan nígbà tá a bá bẹ òṣìkà títí tó ṣìkà ò bá gbọ́ ẹ wàá dojú kọ òṣìkà gangan fúnra lára rẹ̀ pé ìkà ni ọ́ tẹ́ ẹ bá sọ fún wọn pé kà ni wọ́n wọn ò ní mọ̀ pé kà làwọn. mo fẹ́ kẹ́ lọ wá ojútùú sọ̀rọ̀ ọ̀rọ̀ ara yín fúnra yín ẹ fọlóyè lẹ̀ àwa fẹ́ olóyè lọ́dọ̀ tí wọ́n bí àṣìfẹ́ ẹ̀mí rẹ lò àfẹ́ lọ́dọ̀ yín bẹ̀ yẹn ẹ ti lẹ́ẹ̀fẹ́ yàn mo mọ̀ pé olóyè ò jẹ́ tẹ̀ wá ṣe wàhálà lọ́bẹ̀ yẹn mọ́ ẹ mọ owó táwọn èèyàn dá láti diaspora láti fi rẹpo sí mọ́tò tó ń kó lọ gbogbo nugbó ọ̀dọ̀ yín ẹ máa dún wàhálà táwọn èèyàn ń ṣe ló pé kí Kwara lè bá gba ìdáǹdè torí àwọn ọmọ ìyá tiwa tó wà ń bẹ̀ sẹ́yìn sáré àwọn ọmọ ìyá tí tó wà lọ́hùn eré mélòó lẹ́yìn sá àfi kẹ́ máa gbé kíní fáìlì kankan máa lọ kóòtù síbi Fúlàní bẹ́ẹ̀ náà tán yí kó nínú agbó nínú gbogbogbò yẹn náà kí ló dé tẹ̀yìn ọ̀jà fún Fúlàní tọ̀dọ̀ títí yín àfi kẹ́ máa gbé kéèsì lọ kóòtù. tá bá wá sọ kíní kan ẹ mọ̀ sọ ha tá bá sọ kíní kan à ń lọ kóòtù ti sọ pé kíní kan Ọlọ́run ló mọ tẹ́yìn rí gbàgbé kóòtù yẹn Ọlọ́run ṣàánú yín gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ jọ́ ọmọ ìyá wa ọlọ́ọ̀bá láàánú yóò dóòlà yín o yóò dóòlà yín èyí náà ti rí ikú tí wọ́n ní ikú tí ń pani títún jágbe mọ́ ni àwọn ará abí ní jẹ́bẹ̀ àwọn nù ẹ ti rí hàn léni báyìí àwa ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé ní títí àfi mọ́ mákọ̀tù ètò mi wá ìmẹ́ntì tòótọ́ bàbá àṣà. aládẹ́kùn tí ò bá jọjú ẹgbẹ́ kọ́lọ́gì ní bọ́tà káwòrán aládẹ́kùn bí ò bá jọjú síátà ni fíìmù ni ó mọ ìyá lọ ó mọ dòdìdì sí Sunday Igboho àwọn tó mọ ni ò mọ lákùrẹ́ àwọn tẹ̀lé former governor Ṣẹ́gun Òní ìwọ náà tẹ̀lé ọ̀gá rẹ̀ èmi rí fíìmù tó ṣẹlẹ̀ lásìkò Ọbásanjọ́ àní ẹni tí ẹ bá wà ní òwú tẹ̀lú wájú fún mi náà sí Sunday Igboho akẹ́sìpẹ́ẹ́dì fúnra Mọ́jàsọ́lá sọpọ̀ náà dùà mo fẹ́ kó fúnra fún kinní kan àkíyèsí mẹ́ta péré ni
báìbù alápọ̀nlé ni kúrà oníyì ni àmọ́ ẹ mọ́ lò ó adákandájọ́ lọ́hùn ọlọ́run máa ń pẹ́ kó dájọ́ omi ńlá àti tibí ẹ̀túbọ́n ẹ̀tún nǹkan mi ẹni bá bulẹ̀ tó bá dalẹ̀ yóò wù kú ni ọjọ́ ọmọdé bá mulẹ̀ nímọ̀ kì í mọ́jọ́ dalẹ̀ o ẹ jẹ́ kí ẹ wà bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ẹlẹ́gbó rárá ẹ kàn ń fa ẹ mọ̀ kó èrè mọ́ra ẹ wò ń dúró kó ń dúró ṣọtí tẹ bá gbé mọ́tò fún dẹ́fà tẹ́ ìfisọ́ ní sórí mọ́tò lọ torí àwọn arábí náà wọ́n ní àsáwọ̀ ẹ̀ náà lọ wọ́ ẹ jẹ́ kó ń dúró wà mẹ́ torí pé wọ́n wù ọ́ kó ṣubú oníṣubú wọ́n wù ọ́ pé kó ṣiṣẹ́ oníṣiṣẹ́ wọ́n wù ọ́ kó tán fún ọ kò ní tán fún ọ sínú ìdìbò àmọ́ try take note sọ̀rọ̀ tí mo sọ yìí ó wá kù kan tí mo fẹ́ sọ fún wọn ìkan oṣù yìí fẹ́ kó mú dáadáa lọ́kùnrin gbogbo àwọn tẹ́ fi di olórí pátá ẹ mọ dígbà pé bàbá yẹn ní mítìn lẹ́yìn ìgbà ẹni kí wọ́n sọ ṣáájú àwọn ọdẹ ní kígbà sí kínní kí wọ́n sọ pé ẹnìkan káàbí ó ṣáájú kan torí pé àwọn tó lè wọgbọ́ ọdẹ ni o